ṣé o ẹ já ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a máa kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ká wá ṣe báyìí ẹ mọ̀ pé lábala lẹ́tọ̀ abala ilẹ̀ adúláwọ̀ pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ìyálòdè Ọmọwámiwá Àríkẹ́ náà là ń lọ báyìí. Oṣù yìí náà ni ọjọ́ bíi ìyálòdè Ọmọwámiwá Àríkẹ́ ọjọ́ 23 nínú oṣù kejì ọdún yìí náà látúnṣọjọ́ bí ẹ̀ bá ti máa ṣe lọ́dọọdún. Ọmọwámiwá Àríkẹ́ ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé, Ìbàdàn májàmájà tí kára wájú lẹ́rú, Ìbàdàn ìlú Òjó, ìlú Ògúnmọ́lá olódòdó gẹ̀rúgẹ̀rú lójú ogun. Ìbàdàn ẹ̀yin náà lọ́mọ Adédìbò, ẹ̀yin tẹ́jẹ́ pé ẹ láàrin ìlú kọjá ẹ̀yà àfihàn ń bẹ̀. ǹlẹ́ o ọmọ wọn lájọbọ̀, ǹlẹ́ o ọmọ màámi dáadáa tó dolóògbé lọ́jọ́ sí. ẹ wò ó lágbára Ọlọ́run ọjọ́ òbí rẹ̀ ayọ̀ ìdùnnú ìlọsíwájú náà ni ó máa bọ́ sí ìyálòdè Ọmọwámiwá Àríkẹ́. ẹ jẹ́ ń dókè lọ́hùn abala ilẹ̀ adúláwọ̀ mò ń bọ̀ mo ti dé. ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámidé. àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrírin. jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó. ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ kú ó tù ú jìrè bí pátápátá. ǹjẹ́ mo kí gbogbo ọba aládéládé tí ń bẹ láàfin ṣẹ̀ǹbáyé, ẹ̀yin ìyá àfin, ẹ̀yin bàbá àfin. mo kí gbogbo wa pé a tún káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò ṣọwọ́ ń yá ní abala adúláwọ̀ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tòótọ́ ìyálòdè Ọmọwámiwá Àríkẹ́ yín náà ni. òmíràn ni mí olóúnjẹ ìyálù padà gba àfihàn ọkọ̀ háìlóyìn òmíràn ò jẹ́ tùmọ̀ bàbá Jọládé. ẹ jẹ́ ká tún wá nǹkan fìdílé kájọ wá gbádùn ètò tòní. ní abala adúláwọ̀ tí ẹ bá gbàgbé ní tí a mọ́ mú gbọ́ náà ni ìtàn ilẹ̀ Yorùbá. ní àyà àjẹjọ ìtàn Sódẹkẹ́ akọni Sódẹkẹ́ ìlú Abẹ́òkúta ni à ń bá bọ̀ tí a sì ti bá dé ibì kan. tá a bá ti gbàgbé ẹjẹ́ aránra wa létí pé ní ìjẹjọ ibi tí a bá ìtàn náà dé ni pé àwọn ajagun ta Ọ̀yọ́, àwọn jagunjagun Ilé-Ifẹ̀, jagunjagun Ìjẹ̀bú pẹ̀lú àtìlẹ́yìn àwọn jagunjagun orílẹ̀ Ẹ̀gbá wọ́n fi ogun fọ́ orílẹ̀ Òwu. wọ́n fọ́ orílẹ̀ Òwu tán wọ́n fẹ́ pa Olówù Akínjọbí níbi tí baálẹ̀ Ròmú ti bá wọn sọ̀rọ̀ wípé wọn tó bẹ́ẹ̀ kí wọ́n pa ọba aládé, tí wọ́n sì fi ègún lé pé ẹnikẹ́ni kò gbọdọ̀ tẹ orílẹ̀ Òwu dó mọ́. ibi tí a bá dé nù ká wá tẹ̀síwájú ní ọjọ́ tòní. wọ́n fi ègún lé lóòótọ́ wọ́n sì pẹ̀yìndà wọ́n kúrò. ìgbà tí wọ́n kúrò Ṣíngúsìn padà sí Ilé-Ifẹ̀ láti lọ jíṣẹ́ fún Ọọ̀ni pé òun ti ja ogun àjàṣẹ́ pẹ̀lú orílẹ̀ Òwu. ìgbà tí Ṣíngúsìn padà sí Ilé-Ifẹ̀ wọ́n fa àkóso ogun lé Máyẹ̀òkun-adé lọ́wọ́. Máyẹ̀òkun-adé ni ó kù ní olórí wọn nígbà náà. àwọn èèyàn yìí wá kóra wọn jọ wọ́n ṣe ìpàdé. àwọn Ìjẹ̀bú pinnu pé àwọn ó padà sí orílẹ̀ Ìjẹ̀bú táwọn ò tíì fi ogun fọ́. bẹ́ẹ̀ ni àwọn Ẹ̀gbá náà múra láti padà sílùú wọn. àwọn Ọ̀yọ́ sì pinnu láti tẹ̀lé Máyẹ̀òkun-adé kí wọ́n jọ mọ́ lọ sí Ilé-Ifẹ̀. ní àsìkò yìí gan ni Àkàrìgbò ránṣẹ́ sí wọn pé ẹ̀yin jagunjagun, mo gbúròó yín, ẹ kú iṣẹ́ takuntakun, ṣùgbọ́n a nílò ìrànlọ́wọ́ yín ní orílẹ̀-èdè Rẹ́mọ. a fẹ́ jagun, ẹ wá ràn wá lọ́wọ́. àwọn jagunjagun yìí gbéra wọ́n gba orílẹ̀ Rẹ́mọ lọ. wọ́n bá Àkàrìgbò jagun, wọ́n ṣẹ́gun, wọ́n sì ń padà bọ̀ wá sílé gẹ́gẹ́ bí ìpàdé tí wọ́n ti ṣe tẹ́lẹ̀. wọ́n padà bọ̀, wọ́n dé orílẹ̀ Ẹ̀gbá. ó kù kí wọ́n kọjá ní orílẹ̀ Òwu. ìlú Òwu yìí jẹ́ ìkan lára ìlú Ẹ̀gbá. wọ́n ránṣẹ́ sí ọba wọn pé àwọn fẹ́ kọjá ní orí ilẹ̀ rẹ̀, nítorí náà kó fún àwọn ní ààyè. ìdí tí wọ́n ṣe ní láti ránṣẹ́ sí ọba ni pé jagunjagun ni wọ́n pọ̀. tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n wọ ìlú ó tú, torí pé àwọn èèyàn ò ṣe bí wọ́n kógun dé ni. ṣùgbọ́n tí wọ́n bá ti jẹ́ kí ọba wọn mọ̀, wọ́n kéde fún gbogbo aráàlú pé àwọn jagunjagun fẹ́ kọjá. ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọba Òwu fárígá, ó
ó ní ẹ̀yin jagunjagun, ṣé tẹ́ ẹ bá kọjá gbogbo nǹkan oko wa kọ́ lẹ fi lanu? Ọ̀rọ̀ yìí dùn Máyọ̀kún Adé púpọ̀ jù pé Máyẹ̀ òun ránṣẹ́ sí ọ póun fẹ́ kọjá lórí ilẹ̀ rẹ, ó wà ń lérí, ó dáa náà, ṣèbí ká má bàa fi re oko rẹ jẹ ni, á sì fìlú rẹ jẹ. Ibí yìí ni wọ́n wà tí ẹnìkan ti ránṣẹ́ sí wọn. À ń pe orúkọ ẹni náà ní Olúwọlé baálẹ̀ Ìdómọ̀pá. Ìdómọ̀pá yìí náà ìlú Ẹ̀gbá ni. Ó ní ẹ ǹlẹ́ o ẹ̀yin jagunjagun, ẹ kú iṣẹ́ takuntakun. Mo gbọ́ pé ẹ fẹ́ kọjá, ọba òru ní ẹ mọ́ kọjá bí ti mọ́ ṣe nù. Mo mọ̀ pé òun náà ni kò ní jẹ́ ẹ kọjá. Olúwọlé kó àbẹ̀tẹ́lẹ̀, ó kó ẹ̀bùn fún àwọn jagunjagun. Ó ní mo fi ìlú Òwu mo fi jìn yín, ẹ kó o. Ìdí tí Olúwọlé fi ṣe bẹ́ẹ̀ ni pé Olúwọlé Ìdómọ̀pá àti ọba Òwu wọn a máa jà sí ààlà ilẹ̀. Ó wá wò pé àǹfààní ńlá lélẹ̀ láti fi àgbà han ilẹ̀ Òwu. Àwọn jagunjagun ò ṣe méní ṣe méjì, wọ́n fi ogun fọ́. Wọ́n fi ogun fọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú Ẹ̀gbá láti bẹ̀ tí ó jẹ́ Ẹ̀gbá Àgùrà, Ẹ̀gbá ọwọ́ ìsàlẹ̀ ńbí. Wọ́n fogun fọ́ gbogbo wọn lọ báun. Wọ́n wá kóra wọn. Wọ́n dúró, wọ́n tún ìpàdé ṣe pé àwọn ń lọ náà ni gẹ́gẹ́ bí tí wọ́n ti sọ tẹ́lẹ̀ pé oníkálukú ò mọ̀ lọ sí ìlú rẹ̀. Ibí gan ni wọ́n ti wá rí pé gbogbo ìlú táwọn jagun dé gbogbo ẹ̀ pátápátá láwọn sọná sí. Ṣùgbọ́n ìlú kan bẹ táwọn ò sọná sí, iná ní ìlú Ìbàdàn. Wọ́n wá kóra wọn jọ, wọ́n gba ìlú Ìbàdàn lọ. Oníkálukú mú ilé lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ilé. Máyẹ̀ múlé, Lákanlẹ̀ múlé, Olúyẹdùn múlé, Ẹ̀kẹ́ múlé, Kalẹ̀jayé múlé. Gbogbo wọn wọ́n ń gbé inú àwọn ilé yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí jagunjagun tí wọ́n jẹ́, èmi jù ọ́ ìwọ ojú mi ń bẹ láàrin wọn. Àti pé Máyọ̀kún Adé tó jẹ́ olórí wọn kò fi bẹ́ẹ̀ mọ̀ nípa ètò ìlú. Iṣẹ́ ogun ni wọ́n mọ̀ nípa rẹ̀. Ẹ sì mọ̀ pé jagunjagun. Láì dènà pẹ̀lú wọ́n sọ ìlú Ìbàdàn di ibi tí wọ́n ó ti mọ gbógun jáde tí a lè pè ní war camp. Gbogbo wọn dúró síbẹ̀. Ṣé ẹ mọ̀ pé gbogbo ilẹ̀ tí wọ́n ti fi ogun gbà ó ti di tiwọn. Ibí yìí ni wọ́n wà tí wọ́n rí pé in tí Máyọ̀kún Adé ń ṣe kò bá wọn lára mu mọ́. Àwọn Ìjẹ̀bú ló kọ́kọ́ gbéra pé àwọn ṣe tán àwọn ń lọ. Àwọn Ìjẹ̀bú gbéra wọ́n lọ. Orílẹ̀ Ẹ̀gbá àwọn náà dìde pé wọ́ Máyọ̀kún Adé bó ṣe ń ṣèlú àwọn ò faramọ́, àwọn fẹ́ lọ, ṣùgbọ́n Máyọ̀kún Adé yarí. Máyẹ̀ yarí pé láyé wọn ò lè lọ. Ìdí ni wípé Ìbàdàn tí wọ́n wà orílẹ̀ Ẹ̀gbá ni. Táwọn Ẹ̀gbá bá lọ, tí wọ́n bá lọ kóra wọn jọ padà, ó ṣeé ṣe kí wọ́n wá fogun lé wọn kúrò ní ìlú Ìbàdàn. Bákan náà ni àwọn Ẹ̀gbá ló pọ̀ jù nínú ìlú yìí. Nítorí náà tí wọ́n bá lọ, ìlú á joro. Máyọ̀kún Adé yarí o, ṣùgbọ́n àwọn Ẹ̀gbá fẹ́ lọ. Lámọdí ń wá ọgbọ́n bí àwọn ó ṣe kúrò ní orílẹ̀ Ìbàdàn. Ó lọ bá Ẹ̀gẹ́ ọ̀rẹ́ rẹ̀ ní ọjọ́ kan. Ẹ̀gẹ́ yìí ni ó jẹ́ bí igbákejì sí Máyọ̀kún Adé. Ó lọ bá ó ní Ẹ̀gẹ́ ọ̀rẹ́ mi, ó wá ṣàánú mi. A fẹ́ kúrò nílùú yìí, a fẹ́ padà sí orílẹ̀ àwọn bàbá wa. Ẹ̀gẹ́ ní irọ́ o, ẹ lè lọ, ó mọ̀ pé ewu ńlá ni tẹ́ ẹ bá lọ. Ṣùgbọ́n Máyọ̀kún Adé kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn, ẹrú, iṣu, oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún Ẹ̀gẹ́ pé ọ̀rẹ́ mi ràn mí lọ́wọ́. Mo sì ń ṣe nílérí fún ọ pé a ní kógun wá bá yín tá a bá fi lè lọ. Ẹ̀gẹ́ wá ní ó dáa. Ìtẹ́ ṣe ni pé ẹ wá babaláwo. Tẹ́ ẹ bá ti wá babaláwo, babaláwo yìí láwa sọ fún pé tó bá ti dáfá lójú Máyọ̀kún Adé kó sọ fún gbogbo àwọn jagunjagun pé Ifá ní kí Ẹ̀gbá mọ́ lọ. Wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n wá babaláwo. Nígbà babaláwo dé, Máyọ̀kún Adé jókòó, àwọn alágbára Ìbàdàn jókòó. Babaláwo dáfá, ó pabì. Wọ́n wá gbé yíká pé ẹ wò ó, ẹ wò ó. Eléyìí ni wọ́n ń ṣe lọ́wọ́ tí onífèrè Ẹ̀kẹ́ fi gbé fèrè tí ó sì ń fi òwe sọ fún Máyọ̀kún Adé pé wọ́n ti jọ dì í, wọ́n sì ti dọ́gbọ́n. Ọ̀rọ̀ tí onífèrè Ẹ̀kẹ́ ń sọ yìí ó yé Máyọ̀kún Adé dáadáa. Máyẹ̀wá ni ó dá náà. Ẹ mọ́ gbé bọ̀ wá bá mi. Ẹ mọ́ gbé bọ̀. Ọ̀rọ̀ yìí dùn Lámọdí púpọ̀ jù. Ó fa ìbọn jáde. Ó gbé ìbọn jáde, ó yìnbọn fún ọ̀rẹ́ rẹ̀ Ẹ̀gẹ́. Gbàù, Ẹ̀gẹ́ ṣubú lulẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ níbẹ̀ náà ni wọ́n ti yìnbọn fún
làmọ̀dì náà tóun náà sì gbọ̀nà òun lọ. Àwọn ọ̀rẹ́ méjèèjì ṣubú wọ́n kú o. Ìbẹ̀rùbojo kò jẹ́ kí àwọn Ẹ̀gbá ó lè dúró sí ìlú Ìbàdàn. Wọ́n ronú pé kí làwọn ó ṣe, wọ́n fi òru dúdú sá kúrò nìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyàwó wọn ló sì kọ̀ láti bá wọn lọ. Wọ́n sá kúrò nílùú Ìbàdàn, wọ́n gba ọ̀nà òkè ọ̀nà, odò ọ̀nà jáde. Wọ́n wà ní ẹ̀yìn odi ìlú yìí, wọn ò mọ kí ni wọ́n fẹ́ ṣe. Fẹ̀kàntẹ́lẹ̀ ìpinnu wọn ni pé àwọn ò ránṣẹ́ sí Sódẹkẹ́ kí ó wá ràn wọ́n lọ́wọ́. Ní gbogbo ìgbà tí wọ́n wà nìbàdàn yìí tí wọ́n fi ń dà lóru, Sódẹkẹ́ ló ń ránṣẹ́ sí wọn pé ẹ máa bọ̀, ẹ máa bọ̀, Ẹ̀gbá méjì èjàra wọn níyàn, ẹ jẹ́ á tún ilé bàbá wa ṣe. Èyí tẹ̀ ń ṣe yìí ò dáa, ṣùgbọ́n wọn ò gbọ́. Wọ́n wá ti wà ní ẹ̀yìn odi Ìbàdàn báyìí. Ó kù bí wọ́n ṣe fẹ́ ránṣẹ́ sí Sódẹkẹ́. Wọ́n ránṣẹ́ sí Sódẹkẹ́, ṣé Sódẹkẹ́ ò dá wọn lóhùn? Ṣé Sódẹkẹ́ ò jẹ́ ìpè wọn? Ṣé Sódẹkẹ́ ò sì ẹ̀ wò wọ́n sẹ́ẹ̀kan níbi tí wọ́n dé yìí? Kí gan-an ni ó mú orúkọ Abẹ́òkúta jáde? Gbogbo ẹ̀ lẹ́tùn gbọ́ lákọlábo bí ìlú àgẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́jọ. Títí ìgbà náà tí a mọ̀ pàdé ni èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín tòótọ́, Ìyálóde Ọmọwámiwá ń dágbére fún yín pé ká fi ire àti ayọ̀ pàdé. Ẹ jẹ́ n fà yín lé dókítà mi lọ́wọ́ láti lè tẹ̀síwájú lórí ètò Ṣọ́wọ́ ń yá. Ìwọ ló ń ṣiṣẹ́, Elédùà tó ń darí ayé. MC tó gba skiyaski miskiyaski yagbayaski entertaining, refreshing and tantalizing. Ayayayaya. Mo sọ fún yín pé ní ọ̀lẹ́ lágbára látọ̀dọ̀ Ọmọwámiwá Àríkẹ́ àti padà sílé agodo báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kú kalẹ̀. Ẹ̀yin tẹ́ ń bẹ láwọn orílẹ̀‐èdè tó kù káàkiri tẹ́ ẹ lè ṣe kẹ́ ẹ máa wètò Dókítà Ọlámídé, ẹ̀yin náà ẹ kú kalẹ̀. Àtún ti ṣe bẹ́ẹ̀, àtún ti dénú abalagbé ìyẹ̀wò láṣẹ bẹ́ẹ̀ tá a dé yìí tá a ti máa ṣe bẹ́ẹ̀ tá a ti máa gbàlejò. Òyìnbó lágbára pọ̀. Ṣé ẹ kúkú mọ̀ pé kọ́lọ́run ọ̀dà kankan ṣàánú wa ni? Ìrìn àjò tẹ́dà ọba rìn láyé yóò kúkú rìn ní bọ́lọ́run bá ti pé kó rìn. Ọlọ́run pé kí n ṣe rìn tèmi lèmi rìn yìí. Ó kẹ́ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, mo tún gbé èèyàn kan wá síwájú yín lónìí. Ta ló ń tọ̀ wọ́n? Bó ni a ti jẹ́, kí ni à ń sin gan? Bó la ti mọ̀ wọ́n? Akọ́lọ́wọ́n máa dákun kó ṣàánú wa o. Ṣé ẹ rántí orin yìí? Àbí kí ẹ má jẹ́ mi bẹ́ẹ̀ fún yín. Ta ló ń tọ̀ wọ́n? A máa pè wọ́n ní yèyé of music. Yóò odidi àwọn ìyá tó lórin lọ́wọ́ tọ́lọ́run ti dì tó jíǹkì orin fún. Wọ́n ti ń bẹ nílé agodo fún tòní. Ẹ jẹ́ wọn ó kì í. Àlejò mi ẹ bá ń káwọn ará lé. Mo kí gbogbo ẹ̀yin ará lé pé ẹ káàsán. Èmi ni èèyàn yín pàtàkì, Dr. Pastor Prophetess Fọláṣadé, yèyé of music. Mo kí yín lẹ́ẹ̀kan sí. Pastor Prophetess, ẹ̀yin kan náà tún ni doctor, ẹ̀yin kan náà tún ni yèyé, olùṣọ́ àgùntàn. Àwa báyìí ní ìsìn yìí àmọ̀ pé ewúrẹ́ ni wá, àwọn olùṣọ́ ti wá ọ̀run ni wọ́n wà. Kọ́lọ́wọ́ dákun kó ṣàánú. Àwọn àgùntàn mọ́ra àwọn èmi ọ̀jẹ́ ń tù débi pé wọ́n fi mi wá àgùntàn wàláhì. Ẹ mọ̀ pé ìwọ ọwọ́ mi gan ò jọ̀wọ́ àgùntàn. Ọlọ́run kó ṣàánú. Àwọn àgùntàn mọ́ra wọn, àwọn bí àǹtí Jọkẹ́, àwọn àgùntàn nu. Jọkẹ́ àgùntàn, àgùntàn kẹ́, àyíra, ewúrẹ́ bù. Yèyé of music, ọmọ ìlú bo ní gan-an mìíràbàjì gan. Ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Ajílété. Níbi tí wọ́n ti ń jà màlàmá kí wọ́n tó mú kọ́ yọ gan. Bẹ́ẹ̀ ni. Ajílété ń tẹ́. Bẹ́ẹ̀ ni. Ọlọ́ba yà á di tán. Àwọn ajílété ń dé o, ajílété tètè. Ẹ̀yin ti sọ̀wọ́ Ògbómọ̀ṣọ́. Alágbára àpọ̀ ọ̀pọ̀lọ́wọ̀n ọ̀dàkùn kọ́ ṣàánú wa. Láti ìlú Ògbómọ̀ṣọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́ l'Ògbómọ̀ṣọ́ wà. A jẹ́ pé ilé mọ́ lọ. Ẹ já ṣe é báyìí. Ẹ ń kọrin. Ẹ̀yin kan náà yìí, olùṣọ́ àgùntàn. Àmọ́ kó tó di wípé àmú méjèèjì olórin kan tẹ́ ẹ kọ lọ́jọ́ tó ti pẹ́ káwọn èèyàn lè mọ̀ pé ẹ̀yin ni tí orin ó trending nígbà táwa náà sì ń alórin o. Àmọ́ ní ìsìn pé ọ̀pọ̀lọpọ̀ wa la àkókò mẹni tó tiẹ̀ wá lórin oníkálukú sáà ń kọ́ náà ní akáyà sáà ń já mọ́ra wọn. Ṣé ẹ rántí orin tí mò ń sọ yìí? Ṣé ẹ lè rántí ẹ̀? Ẹ dákun ẹ bá ń kọ́ fáwọn ará ilé kí wọ́n lè mọ̀ pé ẹ̀yin ni. Ó ń dùn mí.
ó dùn mí o ogun ayé mi ó fún mi lọ́rọ̀ sọ ó dùn mí o bàbá. ẹyẹ kẹ́mi ò fi soprano àti soprases kí n wá kí mi lọ àti padlock kí n pa gbogbo ẹ̀ papọ̀ kí n wá fìlù sí let's go ó yá. ó dùn mí o ogun ayé mi ó fún mi lọ́rọ̀ sọ ó dùn mí o bàbá ó dùn mí o ogun ayé mi ó fún mi lọ́rọ̀ sọ ó dùn mí o bàbá. ẹ fi yín sí ẹ má bínú ṣé rí orin tẹ́ ẹ kọ yìí ó ń dùn mí ogun kí bó lógun ayé yìí kí ló fà gan ṣógun ayé àbí ẹ kàn compose orin àbógun ayé yẹn ó burú jáì nígbà náà lọ́hùn tẹ́ fi compose orin yìí. kò ń ṣe ohun tí ó yẹ kí èèyàn máa rántí olóòtú torí ó jẹ́ nǹkan tí n bá ti rántí bó ṣe wá tí ó ń dùn mọ́ èmi tí nǹkan ti yí padà ń sìn àwọn kan ó sì ń dùn wọ́n. àmọ́ kò dùn ẹ̀yin mọ́ bíi tìgbà kan. kò dùn mí mọ́ bíi tìgbà kan torí gbà tó ń dùn mí gan mi mọ̀ gbà tó rìn yẹn jáde 2008. ẹ má bínú lẹ́tí kọ orin tá à ń sọ yìí. bẹ́ẹ̀ni. táwa ẹsẹ̀ ń gbọ́ ní 2000 ayayaya. 2008. ẹ̀yin lẹ́kọ̀ọ́ ó ń dùn mí. bẹ́ẹ̀ni. ó ń dùn mí o ogun ayé mi ò fún mi lọ́rọ̀ sọ ó ń dùn mí o bàbá. àwa pa ẹtùn náà akó soprano kó ń bẹ agbé bẹ́ẹ̀sì sí àwa yọ bẹ́ẹ̀sì kó ń bẹ akó ti igi sí àti ti ọ̀gẹ̀dẹ̀ kọlọ́wọ́ sákùn kan ṣàánú. nígbà tẹ́ ẹ kọrin ẹni kò ṣe ohun tó yẹ kéèyàn máa rántí kí ló ṣe lè kàn sọ lérè fún ní kékeré. ẹ ṣe olóòtú ohun tí mo fi sọ ní kékeré pé káwọn èèyàn kan tún lè ní ẹ̀kọ́ sí nínú ẹ̀ mo ra ilẹ̀ Ọlọ́run ṣe ìyanu inú mi wá ń dùn pé 25/25 ẹnìkan wá ní tẹ̀gbẹ́ òun kí mú mọ́ ó di méjì inú mi bá ń dùn bí mo kàn ṣe débẹ̀ tí mo oníkan bá mi gbẹ́lẹ̀ bá mi kọ́ báyìí báwọn kan ṣe dé nìyẹn pé ilẹ̀ yìí wọ́n gbà àwọn tó ra ilẹ̀ tí mo ra ilẹ̀ lọ́wọ́ wọn ò fún wọn ní owó tán mo bá ní tọ̀ bóò láṣẹṣe wọ́n ní wọ́n á fún mi níbòmí wọ́n fún mi níbì kan wọ́n tún gbé mi kúrò àwọn kan tún wá wọ́n tún fún mi níbòmí wá dídí kẹta bí mo kàn ṣe lọ́bẹ̀ pé ká lọ ṣe bí kàn bọ́n ṣe yọ àdádé nìyẹn mi mọ̀ pé èèyàn máa ń sáré ibi tẹ́ bá ti rí àgbàlagbà kò dáa ẹsẹ̀ mi ò tán lẹ̀ mọ́ mo bẹ̀rẹ̀ sí sá eré yẹn kò ṣe nǹkan tó. àwọn eré dàǹtíjọ kẹ́gan ò lè sá. mo sá eré yẹn wọ́n mí kirikiri ìgbà tí ó wá di ọdún kejì bọ́n ṣe tún sọ pé wọ́n máa fún mi níbòmí ni alọ́lé ọba wọ́n fún mi níbòmí ìgbà tá a débẹ̀ yẹn wá súnmọ́ ẹgbẹ́ òkúta ńlá kan mo tún gbà bẹ́ẹ̀ kó n kó lóyoyo mo gbà bẹ́ẹ̀ mo bá débẹ̀ mo bá kọ kí n wá kó pákó lọ ká lọ kàn án gbogbo pákó yẹn wà náà ilos ẹnìkan sáré bọ̀ wá bá mi lẹ́yìn mọ́mì pé she is very nice kíní kan lòun fi ń wá mi kiri àwọn ọmọ nọ́mbà mi mo kàn débẹ̀ mo bá wọ́n self contain mẹ́tẹ̀ẹ̀ta nílẹ̀lẹ̀ ibi tí èmi obìnrin ti gbìyànjú láti rí pé mo kọ́lé ní ọjọ́ ayé mi ìjọ òjò ẹnìkan wá lọ ó wá wo ó wá jẹ́ nǹkan tí mi ì wọ mọ́tò mọ́ mo wá tọ̀n pé mò ń lọlé mi ì mọ̀ pé mi mò ń rìn mọ́ orin yẹn kàn wá ní mi ì gbọ́ orin yẹn rí ó wá kọ ẹsẹ̀ mo fi ń rìn àwọn èèyàn fún ní wọ́n fọ́n mi gbọ́ mo ṣe fẹsẹ̀ tí mo fi rìn lọlé nìyẹn ó ní mo ṣe sọ pé orin yẹn ẹ̀mí mímọ́ gan aṣọ fẹ́ kí n fi ṣe orin jáde fún ẹ̀kọ́ àwọn ènìyàn ni nígbà tí mo sunkún díẹ̀ náà ọ̀nà church mo wá kúnlẹ̀ pé Ọlọ́run ṣé ogun ayé mi fún mi lọ́rọ̀ sọ báyìí. ká ní pé lówó tẹ jẹ́ kínní ńgbà náà lọ màá ti pè yàn kò sẹ́ni tí ó wọ́n bá mi mú un kò ṣeé ṣe ó dẹ̀ di oṣù tó tẹ̀lé ni mo fi ní ọ̀rọ̀ mi ti parí wọ́n sì fún mi ní ilẹ̀ ní estate 100/50. ó ń dùn mí o ogun ayé mi ó fún mi lọ́rọ̀ sọ ó ń dùn mí o bàbá. a ti wá yí padà báyìí ibẹ̀ ni mo ti kọ́ pé ibẹ̀ ni mo ti wá kọ́ pé nínú orin yẹn pé àdúrà mi ti gbà bàbá mo wá ṣọpẹ́ àdúrà mi ti gbà gbọ́pẹ́ mi o bàbá. Àdúrà mi ti gbà bàbá mo wá ṣọpẹ́ àdúrà mi ti gbà gbọ́pẹ́ mi o bàbá.
bàbá. lẹ́yìn ìgbà tí ó dùn yín tán ogun ayé yín ó wá wò sùnsùnsùn ọlọ́run wá wò pé ìwọ ogun yìí ọlọ́run yẹn pé ó fún lady yìí lọ́rọ̀ sọ pò lórí ẹ̀ kí ló ṣẹlẹ̀ gan ìwọ̀nba ní ti Jóòbù ẹ wá ẹsẹ̀ yí orin padà Olódùmarè wá ṣeun ìgbà wo gan lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ. tí n bá ní kí n sọ gẹ́gẹ́ bí ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin at least mo rí i pé mo wà talented láti ìgbà tí mo ti tó ọmọ ọdún 5. èyí ò ń bá wọn. ìgbà tí mo wá bẹ̀rẹ̀ fully that is 1994. ẹni pé. bẹ́ẹ̀ ni orin àkọ́kọ́ mi. 1994 ti century tó kọjá bí. rárá. ayé tá a wà yìí. rárá. kì í ṣe gbà ti Jésù. kò sí láti bẹ̀rẹ̀ orin. 1994. Olúwa Ọlọ́run àwọn dárí wa. tí n bá ti ń kọ àwọn èèyàn bíi káwọn èèyàn máa wá gbé mi pé wọ́n wá lo orin mi màá ṣe then èèyàn mi àwa lọ lẹ kinní mọ́ lẹ́yìn ìgbà yẹn láyé késẹ̀tì táǹkì bọ́nú tí wọ́n yí báyìí bẹ́ẹ̀ tí ọmọ yọ. kì í ṣe léyìn táǹkì bọ́nú tape. àwọn oníràǹdì tó ní ojú kékeré àwọn dúdú báyìí. bẹ́ẹ̀ ni mo rántí. là ń kì bọ́nú so ìyẹn ni mo gbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí í ṣe késẹ̀tì so tí n bá ti ṣe wọ́n á ní wọ́n á bá mi fi kinní sí àwọn èèyàn á lọ fi sticker sí wọ́n á wá tà á. àwa wà lókun tòbí ńgbà náà lọ́hùn àwa lókun tòbí gbogbo ìgbà yẹn àwa wà 1994 mo wà primary school kọ́lọ́mọ̀ ṣàánú. àtìgbà yẹn ni mo ti wá bẹ̀rẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ mi ò tí ì tàn jáde tó yìí ibi ó ń dùn mí yẹn lónìí yẹn ti jáde. ló wá jáde ọ̀dà ẹ jẹ́ àwò báyìí láti 1994 ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé ìgbà bí ṣó lọ́mọ yín kankan rárá tí ó mọ orin kọ bẹ́ẹ̀ náà sì mọ orin kọ yìí àbí kò sí kankan náà ọmọ yín tó tiẹ̀ yàdí orin àbí tó yàdí ìlú àbí tó yàdí nǹkan kan rárá. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. hallelujah ooo. mo máa ń wo nígbà míì pé Ọlọ́run ọ̀dọ̀ mi ló gbé ògo yìí fún. ìyẹn ni pé àwa tá à ń kọ́ báyìí à ń já lọ́dọ̀ yìí. ẹni ọmọ mi wo èmi wá lárò jinlẹ̀ bí ibi tí Ọlọ́run gbé ìrìn àjò mi sí láti orí àkọ́bí títí dé tó gbẹ̀yìn gbogbo wọn ló ń kọrin. pátápátá. bẹ́ẹ̀ ni. àkọ́bí yín wo ló ń kọrin bóyá mo lè mọ̀. lọ́ọ̀yà Spencer Adébísí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. wọ́n wá ń kọrin wọ́n tún jẹ́ lọ́ọ̀yà. bẹ́ẹ̀ ni. mi lè béèrè ìbéèrè lọ́wọ́ yín lọ́pọ̀ torí mi ò rógun Ọlọ́run máa ń jẹ ogun ẹjọ́ ogun ẹjọ́ ìbárojọ́ kí ni wàá jẹ torí Ọlọ́run. ọ̀dà wọ́n ń kọrin. bẹ́ẹ̀ ni. ta ló tún ń kọrin nínú wọn tó ń kọrin tó ń forin jẹun. Adéníkẹ́. Adéníkẹ́ òun mo ti gbọ́ Adéníkẹ́ ẹnìkan ti sọ fún mi pé wọ́n ń kọ yàtì inú orin kọ́dà wọ́n tiẹ̀ ní pé Adéníkẹ́ yìí wọ́n ní ọ̀dàbẹ̀ ni pé ẹ kìdìídì ẹ wá gbé orin tó yẹ kẹ́ ẹ mọ̀ ọkọ ẹ gbé sí wọn ní. bẹ́ẹ̀ ni ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ni ọjọ́ wọ́n jọ mí gbogbo wọn. wọ́n lọ́mọ yín kan náà tó ń lu kinní kan. Adébọ́lá. kí ni lù. ó ń lu bàtà. ó ń lu bàtà. bẹ́ẹ̀ ni. obìnrin àbọ́kùnrin. obìnrin. káyàbáyàbáyàbá ṣé bàtà ẹni tí ń lu bàtà a lè gbé wá sí àyìn. bẹ́ẹ̀ ni. bó o lẹ ti á ṣe ẹforin mọ́ olùṣọ́ àgùntàn bó o lẹ ti ṣe tí ò para wọn lára. ọ̀rọ̀ yẹn dàbí Yorùbá ní ìgbà ayé wà kò ní sí ọ̀rọ̀ ìgbọ̀rọ̀ wà kò ní sí àyè tí ó bá ti tó àsìkò tó yẹ kí n ṣiṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí n bá mọ̀ pé wọ́n pè mí láti wá kọrin iṣẹ́ kan ò ní díṣẹ́ kan lọ́wọ́ tí n bá ní ráyè màá sọ fún wọn pé mo ti wà fíìsì síbì kan so bóyá ìgbà míì tàbí tí wọ́n bá lè fi mí sí ọjọ́ kejì àwọn tó bá níjọ́ mẹ́ta kò ní pa iṣẹ́ ìránṣẹ́ ti tèmi lára then tí n bá mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ náà bá pè mí fún orin yẹn náà sì ń lọ nínú ẹ̀. bẹ́ẹ̀ ni ó wọra wọn lóòótọ́ ó wọra wọn. ẹ já wò báyìí láti 1994 ǹjẹ́ tẹ̀ ti ṣe ábọ̀mù kankan iṣẹ́ ti ṣàwo orin kankan rárá. bẹ́ẹ̀ ni. yóò tó àwo orin mélòó tẹ́ ti ṣe. ó ti tó àwo orin eléyìí tí mo ṣe last yìí ló jẹ́ ìkeje. ẹ bá mi nù 1 2 3 4 5 6 7. ṣé ẹ lè dá kọ bíi mẹ́ta nínú àwọn àwo orin tẹ́ ṣe. bẹ́ẹ̀ ni. àkọ́kọ́. kí ni yóò ṣẹlẹ̀ lọ́jọ́ ìdájọ́. gbogbo àwa wà nínú ìjọba ọ̀run àwọn kan wà níjọba ọ̀run àpáàdé ó ti ṣúọ̀jù pé èmi ìjọba ọ̀run ó ṣúọ̀jù màá dẹ̀ wá tíkẹ́ẹ̀tì kan náà màá wá fún Wike. the most excellency is Jesus òdì méjì.
the most excellence ni nìkan kò sí Jesus ń bẹ ó di méjì. ó ń dùn mí. ó ń dùn yín gangan gan bẹ́ẹ̀ni èyí ó wà very important bẹ́ẹ̀ bá tiẹ̀ dákọ̀ èmi ó dákọ̀ ẹ̀ pé ó ń dùn yín gbọ́dọ̀ wà ń bẹ. láàfin ọba. láàfin ọba yes wọ́n máa ń rádé ń bẹ ẹ ti dákọ̀ mẹ́rin èyí náà ẹ jẹ́ ká wò ó nínú the most excellency nínú ó ń dùn mí ẹ ti kọ́ ti ó ń dùn mí láàfin ọba àti ẹ dákọ̀ kan kò fi bẹ́ẹ̀ ní tí ò jẹ́ kí n kàwé náà ní kọ́lọ́wọ́n ṣáà. ògo. ṣógo náà tún wà ń bẹ. bẹ́ẹ̀ni. ṣé ẹ lè rántí àwọn orin kọ̀ọ̀kan nínú àwọn ẹ sì lè rántí ẹ jẹ́ àmú láti the most excellency ṣé ẹ lè rántí kan. bẹ́ẹ̀ni. ọ̀ya ẹ fún wa ní kan nù the most excellency. the most excellency ẹ ṣé the most excellency ẹ ṣé o the most excellency ẹ ṣé ìwọ lèmi ò gbé ga the most excellency ẹ ṣé the most excellency ẹ ṣé o the most excellency ẹ ṣé ìwọ lèmi ò gbé ga. ẹ̀yin ò ti tán ẹja tó mú mi nínú láàfin ṣe lè rántí. yes. ẹ tún fún wa nìkan nínú. láàfin ọba o láàfin ọba orí bàbá kan láàfin ọba mo wá rí Jésù o láàfin ọba mo wá rólùgbàlà kan láàfin ọba mo ní lẹ́yìn nǹkan wọ̀nyí èmi sì kíyèsí ilẹ̀kùn kan mo ló ṣí sílẹ̀ o ohùn kìíní bí mo ti gbọ́ bí ìpè tí ń bá mi sọ̀rọ̀ o tó ń wí pé gòkè wáyé èmi ó sì fohùn ọ̀la wọ́ sọ pé láàfin ọba o láàfin ọba. ó di méjì ẹjá ṣe bẹ́ẹ̀ ẹjá wọnú ògo lọ. ògo lóye lẹ́dùmarè ológo dídán ẹlẹ́rù nìyí. ògo lóye lẹ́dùmarè láyé lọ́run kò sẹ́ni bí rẹ̀ o ológo dídán. ó ti tó ọlágbára àpọ̀ ẹjẹ́ tún wò báyìí àwọn orin tẹ̀ wá ti kọ yìí ẹ ti kọrin béèyàn bá parọ́ lókun ábọ̀mù méje ó kò ní ohun téèyàn lè sọ pé kí ni lágbájá ìkọ yìí ẹ tún ṣẹ̀ṣẹ̀ ṣe kan kí lẹ pé àkọlé ilé ìdá ẹ tún ṣẹ̀ṣẹ̀ ṣe. ẹ̀bẹ̀ mi ṣé kan wà nínú ẹ̀ tí ẹ lè fún wa nínú ẹ̀bẹ̀ mi yẹn káfi sọ̀rọ̀ àjìgà àwọn èèyàn ẹ fún wa nìkan ṣé ẹ rántí. bẹ́ẹ̀ni. ẹ fún wa nìkan bẹ́ẹ̀. orúkọ tí mo mọ̀ orúkọ tó tóbi orúkọ tí mo mọ̀ Jésù ni Jésù mi ni orúkọ tí mo mọ̀ òun ló ń wọlé ikú pátá orúkọ tí mo mọ̀ ló ń wọlé àrùn gbogbo orúkọ tí mo mọ̀ ló ń márọ̀ lára dá o orúkọ tí mo mọ̀ Jésù ni Jésù mi. Jésù ni ok ẹ fi yẹn sí mọ́mì ẹ jẹ́ wá wò báyìí ẹ ti kọrin ẹ jẹ́ kí n béèrè pé kí ló gbé yín dédé ṣé àìkàwé ló jẹ́ kẹ́ ẹ yàdí orin pé ẹ fẹ́ fi ṣiṣẹ́ ṣe ni àti iṣẹ́ olùṣọ́ àgùntàn tàbí bó o lẹ ṣe rìn gangan nítorí àkókò ní pépèpé. orin dàbí abínibíni kì í ṣe ability. abínibí yàtọ̀ sí ability bẹ́ẹ̀ni tó ṣe ni. nínú ìdílé mi. ṣé ẹlẹ́nìkan tí ń kọrin kẹ́yìn ò tó kọrin ni. bẹ̀t kì í ṣe orin ẹ̀mí. orin wọ́n sàn kọrin. bẹ́ẹ̀ni bí àwọn orin. bí dada kó àdá gẹ̀lẹ̀dẹ́ àwọn dádì wa. mọ́mì wa. àwọn mọ́mì wa mo rántí pé àwọn dádì mi náà wọ́n máa ń kọrin gẹ̀lẹ̀dẹ́ wọ́n máa ń fi búra wọ́n gbà náà lọ dádì mi ẹ̀ngàn náà ìṣe èèyàn níbi ká forin bú yẹn wọ́n forin bú kábíyèsí wa ń jọ kan kábíyèsí wàláì kábíyèsí sunkún kú ni. láti bẹ̀lẹ̀ tí wàá gbé ẹ nínú ẹ̀jẹ̀ ló wà. nínú gbogbo àwọn èso tí Ọlọ́run fún màmá mi èmi náà ni Ọlọ́run wá gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run nínú gbogbo wa èmi nìkan èmi nìkan ni ó jẹ́ olórin tó wá mú ọwọ́ wọn tó gbọ́ ẹ̀dẹ̀ tán. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣé màmá ṣe wà ní.
màmá ò sí. ẹ má wọrí màá rán mọ́ ìmí sí wọn torí mọ́ ìmí àwọn ni mínísítà àwọn ẹlẹ́jà lọ́rùn báyìí nísìnyí so wọ́n máa padà ríra ẹ má wọrí kò sí problem now ẹ jẹ́ àwò báyìí níbi tẹ́ ẹ bá dé yìí kí ni àfojúsùn yín nínú iṣẹ́ orin yìí síwájú sí ẹ ti lọ gbá ẹ ti lọ àwọ̀ ẹ ti lọ kókó bàbá sásùn pọ̀ yóò láwọn àfojúsùn kan pé mo ṣe fẹ́ ṣe nǹkan báyìí nínú iṣẹ́ orin mo fẹ́ ṣe nǹkan báyìí àbí mo fẹ́ dàbí lágbájá mo fẹ́ dàbí tẹ̀mẹ̀dò àbí mo fẹ́ ju lágbájá àbí tẹ̀mẹ̀dò lọ. ẹ ṣe olóòtú Yes, sir. ohun tí mò ń bẹ Ọlọ́run ni pé kó sì èmi bí mo ṣe wà gẹ́gẹ́ bí ìrìn àjò mi ò ń wo aago aláago nínú iṣẹ́ ìran bẹ̀tẹ̀ àwọn èèyàn bá rí wọn ní ẹ̀ ń kọrin bí lágbájá yìí ẹ̀ ń kọrin bí mi ò ń wo kò dẹ̀ sẹ́ni tó jẹ́ mẹ́ńtọ̀ mi Ọlọ́run ni mẹ́ńtọ̀ mi. Ọlọ́run ni mẹ́ńtọ̀. bẹ́ẹ̀ ni so ẹ̀mí mímọ́ lákàn gbé bí mo ṣe máa gbé wá bí mo ṣe máa gbé kalẹ̀ so ohun tí mo wá ń wò ní ọjọ́ iwájú pé kí Ọlọ́run mú mi jẹ́ ènìyàn ńlá mo ń try àti kó àwọn olórin kéékèèké jọ láti rí pé tí Ọlọ́run bá fún mi ní agbára mo ti bẹ̀rẹ̀ sí ń pe àwọn èèyàn kọ̀ọ̀kan tọ́lọ́run bá fún mi ní agbára ẹ̀ mo ń sọ fún àwọn èèyàn tó bá ti ní oncoming àwọn artist kéékèèké tó ní talent mo ti ń sọ fún wọn let them come together ẹ̀dá wọ́n tí agbára ẹ̀ ò tí ì tó láti lè ṣe orin bó ti jẹ́ track kan bó ṣe track kan mo ní kan wá bíbélì náà ní ẹ wá gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ ṣáájẹ́ mo fẹ́ kí Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ yẹn àti lè máa bá wọn ṣe bó ṣe track kan ni jẹ́ kó gbé ilé náà jáde tí gbogbo àwọn tó wà lókè bá ń ṣe báyìí àwọn olórin kéékèèké yẹn inú wọn máa dùn. kó tó di pa lọ sókè lọ́hùn-ún orin ẹ̀mí ní ìsìn kí lẹ lè rí sí i torin ẹ̀mí dà báyìí. bẹ́ẹ̀ ni mo ṣì ń gbàdúrà fún gbogbo àwọn tí Ọlọ́run sì pé ó ní ẹni tí òun pè lòun yàn ẹni tóun yàn ló ṣe láyànfẹ́ gẹ́gẹ́ bí àwọn tí mo ń rí bí wọ́n ṣe ń kọrin ẹ̀mí sìn ẹlòmíì kò lè kọ orin ẹ̀mí lọ títí á ti fi orin ayé sí i àwọn èèyàn bá dẹ̀ ní wọ́n ń kọrin ẹ̀mí kẹ́ tó rí báyìí sìn the next thing nǹkan mìíràn ṣe so mo ti rí pé ayé ti wọnú ayé èèyàn ti wọnú ayé wọ́n fi gbogbo ẹ̀ wọ́n ṣe ní ìlànà tí Ọlọ́run bá wa ṣe gbà á nígbà yẹn ẹ̀yin gbà á ni kì í ṣe kọ́ àwa gbà á ni gbé gẹ́gẹ́ bí ìpè olórin gidi tó dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run. kì í ṣe kó tó rí pé bóyá ẹ fẹ́ lówó àbẹ́ ẹ fẹ́ lọ́lá àbẹ́ ẹ fẹ́ kọ́lé ẹ gbà á gẹ́gẹ́ bí ìpè. irú báyìí sì tí n bá lè gbọ́ ní music tán play tí wọ́n kọrin sí tó jẹ́ music ẹ̀mí mi máa ti sọ orin tí màá fi sí kì í dẹ̀ ń ṣe orin téèyàn mọ̀ tádẹ̀ jẹ́ orin tí màá gbé jáde tí ẹ̀mí mi máa múyàn ẹ̀mí amúyàn irú àwọn wọ̀nyẹn là ń pè ní orin ẹ̀mí kì í ṣe orin lágbájá kan ti kọrin èmi náà kọrin. àbí lágbájá kọrin ẹ jẹ́ ń paṣípàṣẹ. kán wá fi ọ̀rọ̀ tayé sí so tí n bá lọ mínísítà ń gbà mí tán bá ń pè mí fún ẹni tí ó wàásù fún àwọn akọrin mo máa ń sọ bẹ́ẹ̀ then àwọn olórin ẹ̀mí yẹn torí ohun téèyàn mí ẹni mí àti mu nǹkan kó tó di pé kọrin orin ayé ló máa kọ àròpọ̀ orin ẹ̀mí ni so kò sí lecture mọ́ kò sí pé wọ́n ń gba ti Ọlọ́run mọ́ wọ́n ti ta nǹkan sọ fún. wọ́n ti wá nǹkan míì jẹ. eléyìí tí wọ́n sì ta sọ fún yẹn náà mo rò pé wọ́n ní Holy Spirit àbí kí ni wọ́n máa ń dà sọ fún ti. èmi ò tiẹ̀ dá mọ́ mi mọ́ ni. kọ́lọ́wọ́ ọ̀dà kankan sá ẹ bá dákọ̀ yín fáwọn ará ilé ẹ̀kan sí náà ká tó lọ òkè lọ́wọ́. orúkọ mi ni Dr. Pastor Prophetess Fọláṣadé Yèyé of Music. Yèyé of Music lóòkọ gbogbo àwọn tá a jọ wà ní stúdíò yìí Gerard òǹbẹ̀lẹ̀ agbára Idris òǹbẹ̀lẹ̀ agbára ẹ̀ńtẹ́ ẹ̀ka àwòrán sí àìfẹ̀rẹ̀ àwòrán wa Mr. Sulaimon ló kọ ọ̀gbẹ́ni Felix Akínjàgbọ́lá ló kọ ọ̀gá wa dáadáa èyí Stephen Adéwálé ló kọ ọ̀gá wa pátápátá ààrẹ káfàtà ọmọọba Adéwọlé Adébáyọ̀ àtúnkìyín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀wọ̀ ẹja dókè lọ àmọ́ ká tó lọ ṣe káwọn èèyàn ó pè wọlé kí wọ́n jẹ̀bùn ayayayaya olúwa já dókè lọ́hùn torí àkókò yìí ti ń lọ mò ń bọ̀ mo ti dé. jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó. iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú. tọ́ ẹ káàbọ̀ padà àkókò ti wà fún yín láti máa pè àwọn kan tiẹ̀ ti ń pè wọlé nọ́mbà tẹ́ ẹ pè wọlé sí náà ní bẹ lójú móhùnmáwòrán yín ẹ má gbàgbé ẹ pè kẹ́ gbàdúrà kan fún màmá wa Yèyé of Music kẹ́sì jẹ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ jẹ̀bùn ẹ ti jẹ̀bùn ẹ sì ti mọ bá a ti mọ̀ ń ṣe ẹ jẹ́ ń gbé pé àkọ́kọ́ yìí ẹ lóò ṣọwọ́ yá o. tàlà ń bá sọ̀rọ̀ láti bò. orúkọ mi ni pásítọ̀ Israel Adéwùmí láti ìpínlẹ̀ Niger. láti ìpínlẹ̀ Niger ẹ bá mi gbàdúrà ẹ̀yọ kan fún Yèyé of Music.
orúkọ Jésù yóò dára fún yín. Àmín. Oṣù tí ẹ bọ́ sí ojú tura fún yín. Àmín. Mo gbàdúrà fún yín ẹ̀rì bá ti ṣe. Àmín. Ẹ̀rọ náà gbẹ̀sà. Òkìkí yóò yọ, ọwọ́ yóò yọ. Àmín. Gbàdúrà náà bàbá Jésù Olúwa wa àmín. Ẹ̀rọ Yes, sir. Ọlámídé mo gbàdúrà kan fún ọ náà lórúkọ Jésù. Iṣẹ́ rẹ yóò pè ọ́. Nínú tó wà yìí ò ní tẹnugbó bí ọwọ́. Àrìnyè ló mọ rìn. Gbàdúrà náà bàbá Jésù Olúwa wa àmín. Bàbá ẹ ti jẹ̀bùn káàdì látọ̀dọ̀ yèyé of music ẹ ti mọ bá àti mọ ṣe ẹ jẹ̀bùn jẹ̀jọ náà ẹ jẹ̀bùn jẹ̀jọ ẹ fẹ́ àwọn tó jẹ̀bùn jẹ̀jọ. hello ẹ dẹ̀ ti wọlé o hello. Ẹ káàsán ẹ bá mi gbóhùn sókè dáadáa ká lè gbọ́ yín ó ṣohun obìnrin. Ta là ń bá sọ̀rọ̀ láti bo? Ta là ń bá sọ̀rọ̀? Ẹ káàsán ta là ń bá sọ̀rọ̀ láti bo? Láti ṣàgbàdo ni o. Láti bo? Hello. Hello ṣọwọ́ ya. Hello. 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 Ta là ń bá sọ̀rọ̀ láti bo? Olúwa tó sì lè bá sọ̀rọ̀ láti ilé Èjìgbò. Láti Èjìgbò mẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun kọ́nù àbí ti Èkó? Ọ̀ṣun. Ọ̀ṣun ọ̀dà ẹ gbàdúrà kan fún yèyé of music ẹ ti jẹ̀bùn ní pápápá. Orúkọ Jésù. Àmín. Agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Ọlọ́run sọ agbára yín dọ̀tun. Àmín. Lórúkọ Jésù. Jésù Olúwa wa àmín. Hello Ṣọwọ́nyá. Hello. Ta là ń bá sọ̀rọ̀ láti bo? Hello. Ta là ń bá sọ̀rọ̀ láti bo? Láti Èkó ni. Ibo lẹ́kọ̀ọ́ ẹ yí ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ ó ń pariwo sí alé tí. Ẹ yí ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ ó ń pariwo sí wa létí. Hello. Ta là ń bá sọ̀rọ̀ láti bo? Èmi ni láti Abilẹ́gbà. Orúkọ yín? Esther. Esther. Ẹ ti jẹ̀bùn ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ àtẹ̀wájú torí àkókò wa. Hello Ṣọwọ́nyá. Hello. Ta là ń bá sọ̀rọ̀ láti bo? Hello. Ta là ń bá sọ̀rọ̀ láti bo? Láti Láọ̀rọ̀. Láti ìlà ọ̀rọ̀. Mr. Ayọ̀ọ́lá láti Láọ̀rọ̀. Kí ẹ kó kọ yín sà. Mr. Ayọ̀ọ́lá láti Láọ̀rọ̀. Ẹ bá ń gbàdúrà kan fún yèyé of music. Mr. Ayọ̀ọ́lá láti Láọ̀rọ̀. Ẹ yí ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ kẹ́ ẹ kàn. Mo gbàdúrà fún màmá yẹn pé ẹ̀bùn tí Ọlọ́run bá fún Ọlọ́run ní jẹ́ kí èso pa ògo yẹn mọ́ wọn lára o. Àmín. Ọlọ́run dẹ̀ jẹ́ kan ṣiṣẹ́ yẹn pẹ́ o. Àmín. Àwọn ọmọ wọn wá tó jù wọ́n lọ o. Àmín. Àdúrà tí mo fẹ́ gbà náà nìyẹn wà. Ẹ ṣe wọn dúpẹ́ ẹ ti jẹ̀bùn ẹ jẹ́ kí n gbẹ́yọ̀ kan yìí sí kí n tó máa. Hello Ṣọwọ́nyá. Hello ta là ń bá sọ̀rọ̀ láti bò? Adé lẹ́ ń bá sọ̀rọ̀ láti Àbújá. Adé láti Àbújá kí ló ní àgbègbè wo l'Àbújá? Pápé ní Pápé ò jìnnà sí àyín. Ẹ gbàdúrà kan fún yèyé of music lórí àkókò wa. Yèyé of music Ọlọ́run fún ilé mi kíkó o. Àmín o àmín o. Ẹ máa rí ṣe o. Àmín. Àmín o. Ọlọ́run àdá yìí sí o. Àmín o. Ẹ ṣeun ẹ ti jẹ̀bùn báyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ̀bùn ẹ ti mọ̀ bá àti máa ṣe ẹ fi nọ́mbà yín àti orúkọ yín ẹ pé èmi ni lágbájá tí mo jẹ̀bùn ẹ wàá fi nọ́mbà tẹ́ ẹ fẹ́ ká fi káàdì yín sí ẹ fi ṣọwọ́ sí nọ́mbà tèmi kì í ṣe nọ́mbà tí ń bẹ lójú móhùnmáwòrán yín o nọ́mbà tèmi rèé o. Gerard, please help me put the number on the screen so that people will see. Nọ́mbà Dókítà Ọlámidé rèé 08034865342 ẹ gbọ́ dáadáa 08034865342 gbogbo ẹ̀yin tẹ́ jẹ̀bùn pátápátá ẹ̀ wáyà pé bí èèyàn mẹ́fà péré ní ìní lè gbé pè mọ́ torí àkókò ti lọ ẹ̀wọ̀n èèyàn pọ̀ ńbẹ̀ 08034865342 lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè látọ̀dọ̀ Yèyé of music ẹ̀yin wọ̀nyí ẹ ti jẹ̀bùn ẹ fi nọ́mbà yín ṣọwọ́ Yèyé of music ẹ forin dágbére fáwọn aráalé pé ẹ tún wá á tún pè yín ẹ tún wá. Ẹ tóbi lọ́ba ẹ tóbi kò mọ̀ sẹ́ni tó dàbí Ọlọ́run Mósè ẹ tóbi lọ́ba ẹ tóbi lọ́ba
ẹ tóbi kò má sẹ́ni tó dàbí ọlọ́run Mósè ẹ tóbi lọ́ba tótótótó rẹ tótó tótó rẹ tótó tótótótó ìwọ ló tó láti gba ògo ìwọ ló tó bàbá ìwọ ló tó láti gba ògo ìwọ ló tó bàbá. ẹ bá ń dákọ yín lẹ́ẹ̀kan sí ẹ sì bá ń kí àwọn ará ilé. Orúkọ mi ni Dr. Pastor Prophetess Fọláṣadé Yèyé of Music. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará ilé tó wò mí lénìí ẹ wò pé ọmọdé ni mí ẹ sì darapọ̀ mọ́ prógrámù tèmi ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àmín. Ẹnu tẹ́ fi ń pè wá lórúkọ Jésù kò ní dí. Àmín. Nígbàkigbà tá a bá ti ń pè yín ẹ̀yin la máa bá àwa náà lẹ́ẹ̀ máa rí. Àmín. Ẹ ṣé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí. Àmín 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 àmín. Ẹ bóyá ká wá ṣe é báyìí lóòkọ gbogbo àwa tí mo ti dákọ àtàwọn tá a jọ ṣiṣẹ́ lónìí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ agùnbágirọ̀ tá a ní àǹfààní láti dákọ ẹ má bínú àmọ́ dákọ yín jọ mi gbogbo yín pátápátá àjọ ṣiṣẹ́ lóòkọ gbogbo a kí yín káàbọ̀ a sì kí yín kú ìrìn a mọ̀ pé kò rọrùn kò fi bẹ́ẹ̀ rọrùn àmọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́run fún yín láǹfààní láti wà ní àyín gbogbo ohun tọ́lọ́run wá kójọ fún yín gẹ́gẹ́ bí ìdùnnú ọlọ́run ní jẹ́ kíkan parẹ́ mọ́ yín lójú nígbà tọ́lọ́run bá tún wá ṣe yín lọ́jọ́ délẹ̀ tán tẹ́ ẹ lò bí wọ́n bá tẹ́ ti lò bóyá kẹ́ ẹ bá ti lò bí 75 sí ní ilé ìtẹ́ ti lò yìí ṣá torí mi ò fẹ́ kẹ́ ẹ pẹ́ púpọ̀ náà kó má dàbí ẹni pé 75 ti tó bóyá ká dẹ̀ bá yẹn hàdí 80 sí ní ilé ìtẹ́ ti lò yìí. 190 ni 190 ni 190 na sì ti máa yọ̀ǹgì. ẹ tẹ̀ máa yọ̀ǹgì lójú yín gan yọ̀ǹgì tẹ́lẹ̀ nígbà tẹ́ bá wa tọ́lọ́run bá wa ṣe yín lọ́jọ́ ìjọba ọ̀run ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ pàdánù rẹ̀ lágbára ọlọ́run gbogbo àwọn ọmọ tọ́lọ́run fún yín wọn ò ní pàdánù ìjọba ọ̀run ẹ mọ̀ tẹ̀ wájú ẹ̀yin ará lé mélòó ni a sọ nínú láàkàmì yín àdìpẹ̀lẹ̀ wáyé ní ṣé ká máa lọ àbí ká sì dùn. MC tó gba skiyaski miskiyaski yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtọ́ níjọba of ìjọba kingdom world icon of peace akọni alálàáfíà ní tìbútòrò gbogbo àgbáyé èmi náà tó ní giant of Africa òmìnira ilẹ̀ adúláwọ̀ èmi a máa sọ fún yín pé òjò pátápátá fẹ́rẹ́ kókò ló bàtà pátápátá àpapátá lórí àpáta fẹ́rẹ́ kátápátá sẹ́nu jẹran akátá tó sì lórí àpáta pátápátá alápàtà bí ti alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà pẹ́lẹ́pọ́ nípàtà ọlọ́run bá mi Èdùmàrè ní kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà pátápátá. kálẹ̀wọ̀ ẹ̀mẹ́ ṣàánú ẹ̀mẹ́ ni ẹ̀mí ẹ̀mẹ́ lé. ó ṣe kí ni ó dàbọ̀. Iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámidé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrírìn.